pàdánù kan tó pọ̀ bẹ́ẹ̀ tí alhamdulillah ipò àwọn ọmọ ṣì wà pẹ̀lú mi, àwọn tó nífẹ̀ẹ́ mi náà ṣì wà pẹ̀lú mi. So mo pàdánù fẹ̀ lálàkọ̀kọ́ náà, mo dẹ̀ pàdánù bàbá because òun ló kú fún mi ní bàbá, òun ló kú fún mi lọ́kọ because full housewife ni mí, mi ò ṣiṣẹ́. bí ìyàwó ẹ̀ ṣe àpèjúwe ẹ̀ nìyẹn o. gbajúgbajà sọ̀rọ̀sọ̀rọ̀ orí rédíò tẹlifíṣàn ni Abiodun Oropo, ẹni tí àwọn túmọ̀ sí oyin lọmọ jọ̀ọ́ lónìí gan ni ó pé ọdún kan gbáko tí ó jáde láyé o, tí ojú pé tẹ̀sẹ̀ pèlé nílé ẹ̀ nílùú Agége lẹ́kọ̀ọ́. kí ni ìyàwó Abiodun Oropo sọ? àpò orin àpò àtẹ̀mọ́ra àpò àṣeyìndì lẹ́ni ni ó pé ọdún kan tí Alhaji Abiodun Ismail wáyémọ̀ sí Abiodun Oropo tí wọ́n dolóògbé ìyá wa life after his death. lẹ́yìn ọdún kan yẹn kí ni àgọ́ ti ṣẹlẹ̀, bóò ló ṣe rí lára, iléeṣẹ́ wọn, ọ̀nà wọn, ajé wọn, báwo ló ṣe ń lọ. Lẹ́yìn ọdún, lẹ́yìn ìgbà tí wọ́n fi kú kó tó pọ́dún kan lé mi, oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ní dáadáa àti ní dákejì náà. So adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. So nípa ti iléeṣẹ́ wọn yẹn náà, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Àwọn tó dúró tì mí, àwọn tó fẹ́ lọ wọ́n lọ. Ẹlòmíì ó ti torí pé Oropo gangan ni òun fẹ́, ó dúró náà, àwọn èèyàn ṣáà dúró tì mí ṣá. So gbogbo àìmọye nǹkan mi tó ti ṣẹlẹ̀ ṣá tí yóò lè sọ. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. àwọn programs ọ̀tọ̀ ń ṣe lórí rédíò ṣó sì wà bẹ́ẹ̀ àbó ti bẹ́ẹ̀ náà ló ṣe lọ ṣó sì ń ṣe. Wọ́n ṣe mọ́ o, torí because ìgbà tí a lọ bá wọn gbà yẹn tí táwọn ọmọọṣẹ́ wọn fẹ́ máa continue lọ, wọ́n ní pé wọ́n lè continue mọ́, pé ìgbà tí ẹ gbà àwọn ọmọọṣẹ́ wọn pé wọ́n ti máa ṣe tẹ́lẹ̀, wọ́n níbẹ̀ wọ́n jìjọ máa ń wá tẹ́lẹ̀ ni, wọ́n dẹ̀ sọ pé rárá kọ́ pé ẹni tó bá ti kú nìyẹn. ní kí Alhaji wa Abiodun Oropo ò sí wọṣẹ́, àwọn ni àwọn ẹbí ń rí ní gbogbo gbà. ìní náà ló pé ọdún kan tẹ́mi náà ti débi bẹ́yìn. ó ti ẹ̀jẹ̀ sí pé à ń sọ̀rọ̀ lórí fóònù wá sí kan náà tó mọ́ ìjọ tó ọba ti lọ ẹ fọkànbalẹ̀ ìyàwó ní jẹ́ ọmọ rẹ, ẹ fọkànbalẹ̀ ìyàwó ní jẹ́ ìyàwó rẹ, irọ́ ní jẹ́ bẹ́ẹ̀. sọ́tọ̀ sírú wa yìí náà ká sọ yìí pé bá a ti fẹ́ràn ara wa tó bó jẹ́ pé ọdún kan yẹn látò dé ààyè yìí. bẹ́ẹ̀ sì ni kì í ṣe pé àfẹ́rẹ́ ẹni ọ lọ, oníkálukú náà ló ní tọ́fẹ́ ránú ayé yìí. ìyá mélòó ni ìyá yìí tó lè fẹ́ bájà ibi ẹ̀ béèrè mi níjọ́ tọkọ mi ti lọ, ẹ̀ béèrè mi níjọ́ tó ti tẹ ẹrù yìí lẹ̀ tó ti tà á lẹ̀ fún mi. bí gbogbo èèyàn bá béèrè yìí ṣe wọ́n bá tó ní yín béèrè ẹ̀yìn àtàwọn ọmọ yẹn. ọba yẹn náà la pe Ọlọ́run kọ́ máa fi yín lẹ̀. ṣé ká tẹ̀lé wá sí ẹ̀yìn náà wá ń rí ní gbogbo gbà. inú ilé tí inú òní bàjẹ́ o. gbogbo ìjàmbá yẹn náà pẹ̀lú àti àmín. mo kí bàbá wa àgbà tí níjọ́ tí Ọlọ́run ta ọfà yìí tí ọfà yẹn wọ inú ilé Ajiwa Ismail Abiodun Oropo. ọfà yẹn pa Ismail Abiodun Oropo ó gbé lọ ní. ọfà yẹn pa àwọn ẹlòmíín náà tó jẹ́ sí ilé ọ̀pá wọn kò gbé àwọn lọ ló jẹ́ àṣìmá rí wọn. lílé máa ti fi náà sí àmọ́ nígbà ìhòògá àti. bàbá wa gba ayé ni wọ́n máa nínú ẹni tí ọfà yìí bà ní. lílé máa ti fi náà sí àmọ́ nígbà ìhòògá àti. bí wọn bá máa rántí gbogbo kan bí wọn bá fún ìjọ tíjọ léyà nìkan wọn rántí pé ẹnìkan bẹ tí ń jẹ́ Ismail. lílé máa ti. àwọn tó bá yẹ pé bóyá èmi lè ṣe pé àwọn máa fún mi ní táìmù yẹn, pé bẹ̀tìgbà tí mi ò ti kí ṣe tẹ́lẹ̀ tí mi ò dẹ̀ tí kò fi ọ̀nà ẹ̀wọ̀n mi pé so àwọn ò lè fi ilẹ̀ fún mi
bọ̀ ìtàn ṣe rédíò Lagos ń bọ́ ṣàtẹ̀lẹ́ tó continue. Ìtàn ṣe ní rédíò Lagos yẹn wọ́n sì ń continue ẹ̀ Gísọrí wọ́n sì ń continue ẹ̀. òkè Túndé Gísọrí. Babátúndé Gísọrí wọ́n sì ń ṣe lọ. iléeṣẹ́ wọn gbà yìí tó ti ń gbọ́ àwọn promotional outfit wọn ń ta rẹ́kọ̀dù wọn gbé rẹ́kọ̀dù wọn gbélé jáde yẹn ń kọ́. Gbogbo eré wọn ta rẹ́kọ̀dù wọn gbélé jáde a sì ń ṣe. a sì ń ṣe àbí. bẹ́ẹ̀ ni a sì ń àwọn gbélé olómọ tó jáde. fẹ́ náà lẹ́sẹ̀ dàbí ìkan ara àwọn ọmọọṣẹ́ wọn. èmi náà ni mo sì ń ṣe bẹ́ẹ̀ àwọn ọmọọṣẹ́ wọn wà tí wọ́n ń gáìdì mi irú bọ̀dá Gbénga so àwọn náà ń gáìdì mi àti iléeṣẹ́ o àti tàwọn ọmọ o àti everything wọ́n ń gáìdì dáadáa. ẹgbẹ́ fíbáànù kọ́ tí Ọ̀rọ̀pọ̀ náà jẹ́ ọ̀kan gbòógì ṣé ẹ ti ẹ̀ rí wọn. àwọn ẹgbẹ́ fíbà náà so àwọn kọ̀ọ̀kan náà wọ́n dúró tì mí nínú wọn so tí wọ́n súnmọ́ Ọ̀rọ̀pọ̀ nígbà ayé ẹ̀. tó súnmọ́ nígbà ayé ẹ̀ wọ́n dúró tì mí so. ìyá wa láàrin oṣù 12 kí lẹ ti pàdánù. mo pàdánù kan tó pọ̀ bẹ́ẹ̀ tí alhamdulilayi nípa àwọn ọmọ ṣì wà pẹ̀lú mi àwọn tó nífẹ̀ẹ́ mi náà ṣì wà pẹ̀lú mi so mo pàdánù fẹ̀ lálàkọ̀kọ́ náà mo dẹ̀ pàdánù bàbá because òun ló kù fún mi ní bàbá òun ló kù fún mi lọ́kọ because full life wife mi ò ṣiṣẹ́ so mo rí nínú àwọn ìyàwó rẹ̀ tó ní báwo ni mo ti fẹ́ ṣe pẹ̀lú ọmọ márùn-ún lọ́bì fún pé ó ti tán síbẹ̀ pé a tún fẹ́ ṣọdún kan yìí náà mo rí nínú àwọn èèyàn kan tó sọ pé kí ló ṣọdún kan fún ni pé ó kàn ń wéṣì owó tó yẹ káwọn èèyàn fún kó fi jẹun kó ṣe ẹ̀mọ́ it's like pé bíi pé kó máa block èèyàn pé bí kọ́ níyàn kan fẹ́ ṣe fún yàn kọ́ ní kí ló fẹ́ ṣe fún owó wà lẹ̀ ọpẹ ẹ fi nǹkan lẹ̀ bẹ̀tẹ̀ àwọn tó súnmọ́ mi wọ́n mọ̀ kọ́ pé àánú Ọlọ́run ni mo rí gbà. ìyá wa àwa mọ Ọ̀rọ̀pọ̀ dáadáa ni pé bí ẹ̀gbọ́n ládùúgbò akẹgbẹ́ lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí ọkọ síyàwó bàbá sọ́mọ lórí àwọn ọgbọ́n ni Alhaji Abiodun Oropo. ní ọkọ síyàwó àti ní bàbá sí ọmọ. èèyàn wo ni Abiodun Oropo? èèyàn dáadáa ni ò tí yóò gbọ́dọ̀ gbẹ̀ṣẹ̀ because kò sí ní bíbá ìmọ́lẹ̀ ni ó dẹ̀ ṣì wà pẹ̀lú wa nínú tẹ̀mí nípa ti bàbá sí ọmọ gbogbo àwọn èèyàn tó súnmọ́ mi gan mọ̀ ó ṣe dáadáa lójúṣe ẹ̀ sẹ́mi ìyàwó ó ṣe déédéé owó oúnjẹ mi kò dín owó skul àwọn ọmọ yẹn gan wọn ibùdó gan lẹ́yìn pé wọn ò sí mọ́ gan Ọlọ́run kò tún mú àwọn ọmọ yẹn dúró ni because àwọn ọmọ yẹn gan wọn lè ṣe without bàbá wọn lè ṣe without bàbá wọn ibùdó gan kọ́ fẹ́ ṣe ó ti bí irun gan kọ́ fẹ́ ṣe irun gan kọ́ lọ lé yádẹ́sà láwọn obìnrin because ọkùnrin kan ṣo ni mo ní tó jẹ́ lọ́mọ tiẹ̀ bẹ́ẹ̀ táwọn ọmọ ẹ̀gbọ́n àwọn ọmọ àbúrò tó jẹ́ àwọn ọmọ mi gbogbo wọn kó wọn mọ́ra ó dẹ̀ràn gbogbo wọn fún education ló rán wọn lọ sí school ó ṣe gbogbo ẹ̀ at least nínú àwọn ọmọ wọn sister mi méjì tó sì ràn jáde school start wà ń bẹ tó dẹ̀ fún níṣẹ́ tó ra iṣẹ́ tó ṣe everything fún ó wà ń bẹ ó ṣe dáadáa nígbà yí ẹ̀ gidi gan pé so ìgbà táwọn ọmọ ẹ̀ gan tó get admission àwọn bíi méjì ìgbà yẹn ó ṣèkì mí gan ó ṣèkì mí tẹ́ pé mo fẹ́ lè stop school wọn pé lẹ́nu oṣù méjìlá ìrànlọ́ sí lẹ́nu oṣù méjìlá tí wọ́n get admission torí àwọn méjì get admission ìkan fẹ́ ṣe junior waec owó yẹn rí pọ̀ gan-an jẹ́ pé mo ṣáà ń pe àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan ṣá so alhamdulilayi gbogbo wọn support mi táwọn ọmọ yẹn fi wọ school tó fi ṣe gbogbo ẹ̀ so. olólùfẹ́ tó ṣe dáadáa sí ni Abiodun Oropo bàbá tó ṣe dáadáa sáwọn ọmọ ẹ̀ gidi gan ìbádẹ́ wọn sọ pé òkú ọlọ́mọ pé kò ń sùn pé àdìnígbà gbogbo òkú máa ń wálé ǹjẹ́ lójú oorun tàbí nínú ìran ṣe máa ń rí wọn. mo máa ń rí lójú oorun gan ìgbà míì tí mo bá sùn ó kàn lè dédé wá kó máa ṣàdúrà fún mi ó tẹ̀ máa ń sọ ṣàdúrà fún mi gan tá máa bẹ̀ mí pé kí n má bínú ìgbà míì mo kàn lè dédé máa lọ káwọn èèyàn pàdé mi lọ́nà kan ní ọkọ mi wà pẹ̀lú mi ó ní kí n má ronú pé tí n bá nídìí anything pé kí n sọ fáwọn èèyàn kí n ṣègbà kan
mo tẹ̀ wà nílé tẹ́ pé mo fẹ́ lose memory mi gan gbogbo ìgbà yẹn pé èèyàn kan wá ó béèrè mi lẹ́nu gate tán wá ní kó wọlé so bó ṣe wọlé ẹni ẹ ṣàṣàdúró ṣe gbogbo ẹ̀ ló bá ní ọkọ mi ní kò sọ fún mi pé kí n bọ́ síta pé kí n má ronú mọ́ wà ní aṣọ́mọ̀ mi ni ó lóun mọ̀ mí pé òun kàn ń bọ̀ lòun yà pé kí n má ronú mọ́ kí n dìde kí n bọ́ síta kí n ṣeré lọ so bí mo ṣàṣe mo rìn káàkiri mo ṣe gbogbo ẹ̀ mo pa ọmọ mi tó wà ní school gbà tí mo tẹ máa pọ́ ọmọ mi tó wà ní school yẹn gan yẹn lóun sì kí pé ara àwọn ò yá bóun ò jẹun òun ò ṣe mo ṣàṣe pé àwọn èèyàn nìyẹn mo bá mi sẹ́ẹ̀lì owó sí mi ṣe gbogbo ẹ̀ báyìí tó bá nídìí anything kọ́ jẹ́ kí n gbọ́ kọ́ máa wò pé bàbá wọn ò sí mọ́ because gbogbo wọn fìlì bàbá wọn àtàwọn ọmọọṣẹ́ wọn náà púpọ̀ jù nínú wọn fìlì so oríire jẹ́ nǹkan tó máa ń dùn mí gbogbo ìgbà because kò kí n fẹ́ jẹ́ kí n ronú tèmi àti ẹ̀ bá ní misunderstanding báyà máa ní ìyá ẹ ti dé ṣé mo ṣẹ́ ni má bínú sí mi so gbogbo yẹn ó máa ń tọ́ṣì mí gbà mí pé mi ò rẹ́ni sọ pé ọkọ mi lè lè kó wá jẹun mi ò lè sọ pé ṣo ti múra kó ló lọ sọ. Ọlọ́run àwa pẹ̀lú yín Ọlọ́run àwa pẹ̀lú yín ipò tẹ bọ́lá yín lójijì yìí gẹ́gẹ́ bí èèyàn ẹ̀kọ́ wo ló kọ́ yín. ó kọ́ mi lẹ́kọ̀ọ́ tó pọ̀ pé kan tó kọ́ mi pọ̀ gan torí ní láyé ẹ̀ náà mi ò ṣe jura mi lọ so tó bá yẹ pé mo ti ṣe jura mi lọ mo ti gbéra mi sí level tí kò ṣe kí nígbà yẹn ó máa difficult fún mi lẹ́yìn láti adjust so ó kọ́ mi lẹ́kọ̀ọ́ tó pọ̀ gan lóríṣiríṣi so àwọn èèyàn tó dẹ̀ súnmọ́ mi náà wọ́n ti ara mi kẹ́kọ̀ọ́ because nígbà yẹn mi ò live fake life mo ṣe normal bọ́lá ò ṣe dá mi so. Àwọn ẹbí wọn ń kọ́ àwọn ẹbí wọn níwò tí wọ́n ń kàn sí. Àwọn ẹbí wọn ń pè mí because púpọ̀ jù náà nínú wọn náà kò fi bẹ́ẹ̀ sí òun náà ní breadwinner family so gbogbo wọn kàn máa ní pé àwọn oníkàwọn kí mi ni ò pé ṣé mo wà òkè ṣáwọn ọmọ wà òkè torí ó sì ní sister kan tó wà níwò tó jẹ́ pé òun ló ń tọ́jú ẹ̀ gan-an gbà mí tí bá fi nǹkan ránṣẹ́ tí àwọn èèyàn bá fún mi kan tí bá fi nǹkan ránṣẹ́ sí mọ́mì yẹn kàn máa ké ni pé kí n ṣáàjọ pé àwọn ọmọ ẹni kí n bá wọn mójútó pé kí n má jẹ́ kí yà jẹ wọn ọ̀dẹ̀ ní káwọn máa fàdúrà ràn wá lọ́wọ́ pé Ọlọ́run á jẹ́ kó ṣe é ṣe gbogbo wọn náà kò ṣe pé bóyá wọ́n rí ní ìwà òkè bẹ́ẹ̀ náà bẹ̀ẹ̀ tí nínú àwọn kọ̀ọ̀kan nínú wọn wọ́n yọjú sí mi wọ́n dẹ̀ máa ń pè dẹ̀ máa ń ṣe dáadáa ó tẹ̀ tó àwọn ọ̀dọ̀fín compound nínú wọn àwọn bíi méjì kan wá máa ń dúró tì mí wọ́n ní tí n bá need anything pé kí n pe àwọn nǹkan táwọn bá ní àwọn máa fi assist mi so nínú eléyìí tá a ṣe náà inú wọn ó support tó assist pé ó jẹ́yàn pàtàkì ní ọ̀dọ̀fín pé òun ló yẹ kó jẹ oyè ọ̀dọ̀fín ní ọ̀dọ̀ wọn nílùú wọn òun gangan ló yẹ kó jẹ tó ní òun ò jẹ tó fi fa ẹlòmíì sílẹ̀ pé kẹ́lòmíì yẹn lọ jẹ so àwọn náà ṣe ń ṣe déédéé wọn máa ń pè mí. Fínà sí àmọ́ nígbà ìhùkà tí a ti. Bọ́lá ayé ni ọba tó ní yóò ní fi yín lẹ̀ láéláé. Ìhùkà tí a ti. Gbogbo ẹni ọgbà yìí Ọlọ́run ní dára kò sì sí agbára wákàtí kan tá a lè fọwọ́ ẹ̀sọ̀ yà kí a lè máa bẹ láyé káàkó máa ń pariwo Allahu Akbar òbí lọ́wọ́ sí. Àti máa fata olè ọmọ sáàmù láwọn ẹ̀rù tí ó gàdá máa fata olè ọmọ sáàmù láwọn ẹ̀rù tí ó gàdá. Àwọn àgbà máa lówó mo débi nísìnyí mo á rí ibi tí a ti á yí Ismail Abiodun Oropo bá ti bọ̀. Ó fi ẹgbẹ́ yọ̀ọ̀kan ló fi lélẹ̀ láti last year ẹ̀rọ kan tó ní tọ́lọ́ ìjọba tẹ́gbẹ́ yẹn bá ń ro táwọn fẹ́ bá yí padà. Máa fata olè ọmọ sáàmù láwọn ẹ̀rù tí ó gàdá. Ọfà tiẹ̀ ló dé. Máa fata olè ọmọ sáàmù láwọn ẹ̀rù tí ó gàdá. Níjọ́ tí a ní Ismail Abiodun Oropo ọjọ́ náà ti bọ́ múlẹ̀. Máa fata bó ti lá
máa jẹun tó ẹ lè rí kí wọ́n pọ̀ lédè ájí Ismail láti fi di ọdún kan bírun rẹ̀ bá kún ta ló fẹ́ bá fà. ilé bá ti fi náà sí àmú ní kéhùn káàtì àti. kò sí wàá sí àwọn àgbẹ̀ṣẹ́ wa lẹ́yìn tó ní kálukú wa ká ronú ara wa. kéhùn káàtì àti. àgbọ̀ nínú tíra àká nínú ọ̀rọ̀ ọ̀pọ̀ Muhammadu. Sallallahu alayhi wa sallam. wọ́n ní wọ́n wá kéèyàn sínú sàárè wọ́n ní ilé ìjò ni wọ́n ní ilé àkèké ni ètò ìwà aṣáàtì. wọ́n ní ilé ayò ní bẹ́ẹ̀ ní rẹ́ni kankan ẹ̀rọ kò torí tọ́lọ́ jama bẹ́ẹ̀ tó bá jọ já sí ájí Ismail látòjú jọ́jọ́ náà tani ọba ní ètò ìjò nínú. Adàbẹ̀ ìdùnsúnmọ́. bí àkèké bá yọ sí bẹ́ẹ̀ ta ló fẹ́ bá jọ nù kò sí kankan báyẹn kí gbogbo wa ká lọ mójútó ni wípé bó tilẹ̀ wù kọ́ kàyà tó bó tilẹ̀ wù kọ́ tóbi tó bó tilẹ̀ wù kọ́ máa bọ̀ kí ni ọmọ àrọ́ tó ìtọ́jú ní Abíọ́dún Oropo náà ló gbé ìtì ẹ̀ náà. Ilé bá ti fi náà sí àmú ní kéhùn káàtì àti bàbá Báwùlì àwọn àzámú láwọn ẹ̀rù tí ó gàdá. látọ̀dọ̀ ní ọdún kan láti bí ájí Ismail tá a ti gbé sílẹ̀ tí wọ́n kálukú wa bá padà lọ sínú ilé wa gbogbo wa náà máa jẹun bá a ti jòkó ìta ni ọ̀jẹun látòdì di ọdún kan sẹ́yìn. Wàlá. kò sí wàásù náà tó yẹ fẹ́ ṣe ní. Àbúkọ̀ ọ̀gùn mu lọ. ṣẹ̀rí àmọ̀ràn tèmi fẹ́ gbà àwọn opó ni pé wọ́n nùnà kọ́ ọmọ Ọlọ́run kọ́ dẹ̀ máa gbàdúrà because kọ́ má rí láìlé anybody kọ́ rí láìlé Ọlọ́run because ṣé dákọ́ bá sọ pé òun máa ṣe kó lè disappoint kó jẹ́ pé ẹni tí Ọlọ́run tí wọn ò mọ̀ rárá Ọlọ́run máa dédé rán sí wọn. So nípa ti marriage now mi ò ní intention láti marry because àwọn ọmọ ẹni kókó because wọ́n sì kéré lórí wọn tí wọn gbádùn bàbá wọn tó ṣe yẹ kí wọ́n gbádùn ẹ̀. So mo ní ìdí láti focus wọn kọ́lọ́n kó pèsè iṣẹ́ alálùbáríkà fún wọn kó rán aláàánú sí mi. So mo ní ìdí láti support wọn dé ní iye ẹ̀tọ́ bá fẹ́. Ọlá aṣàforíjì fún ọlá àti odò tí kò ní ṣẹ̀rù wáyé àwọn náà wáyé wáyé ju ìjà Muhammad sallallahu alaihi wasallam. Tani ọ̀jẹ̀ wọn nínú gbogbo wa láti wà ní lódìdí ọdún kan tani ò chéjì aṣọ ọrùn ẹ̀ lódìdí ọdún kan aṣọ ara mi rẹ̀ tá a fi sí aṣọ náà ní bẹ lọ́rùn rẹ̀ kò sẹ́ni tó máa pàrọ̀ ẹ̀. Wàlá ìṣàlìfà ọ̀rọ̀ máa ń lé bẹ́ẹ̀ ní bàdà. Sallallahu alaihi wasallam. Wàlá bùdà mí ìyàwó mi tẹ̀síwò ìlànà gbọ́bùrí. Jẹ́ǹkà àdìsí méjì péré ká lè yọ̀ǹda wà fà. Wọ́n ní ká wọ́n lè mọ̀ yí pé ayé yìí kò sí kankan bẹ́ẹ̀. Lẹ́yìn wípé ṣe dáadáa kalẹ̀ káyọ̀ ọmọ òfin rántí rẹ̀. Wà á lé àti dúnìyà ìlà màtá olùgùrù. Àdìwà Ismail Abiodun ọ̀la ìkè orin kan tí ẹ bá kọrin náà ní sí gbogbo wa la mọ orin náà. Orin yẹn wà sí mi. Kì í ṣe orin aláàlá àtọ̀dọ̀ tèmi yẹn o. Ọ̀dọ́ Ismail lèmi ti kọ́kọ́ gbọ́ orin yẹn. Ìkànnì àwọn olórin Islam lọ́kọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa a máa gbọ́ orin ní àmọ́ a kì í wo ẹ̀kọ́ tí ń fẹ́ mbẹ́. Kí lórí náà? Ó ní ẹ jẹ́ ká ṣe dáadáa kágbáyé hùwà rẹ̀. Ẹ jẹ́ ká hùwà rẹ̀ kágbáyé ṣe dáadáa. Torí oníkọ́ nítorí ọ̀la ni ẹ jẹ́ ká hùwà rẹ̀. Ẹ jẹ́ ká ṣe dáadáa. Bọ́ọ̀ bá ti ṣe dáadáa, ojú rẹ̀ ò lè bá ẹ̀yìn rẹ̀ ò lè bá. Kágbáyé ṣe dáadáa. Torí oníkọ́ Torí ọ̀la ni Àti Ismail Abiodun Oropo òun ló jẹ́ kí n ronú sí orin yẹn tó ń fẹ́ orin yẹn gan. Ìkan ti lọ láàrin èmi àti Àti Ismail lẹ́yìn kọ́lọ̀kọ́ wa sàlékún kẹ̀. Ibo ti lọ ní pé tọ́ọ̀ bá ti ṣe dáadáa láyé yìí tí ayé lè sọ yí pé lágbájá ó déèyàn lára mi ọ̀wá yóò fò. Tọ́ọ̀ bá ti wùwà tá a lè sọ yí pé lágbájá
tẹ̀rí tí ń lọ ní ara mi ló ti dolókì kí èèyàn ò wáyé ayé ìranù lọ́wọ́. ìnáwó ni mo yọ ọdínkù bàdà wú. Bọ́ọ̀ bá ti lè rí kankan tọ́ka sí olówó, ọlọ́lá, ọlọ́rọ̀, alágbára ni ọ́. Alárí wípé àtagbára rẹ tó ní, àtọwọ́ rẹ tó ní, àti gbogbo iyì rẹ tó ní, ẹni kò di èèyàn lára rẹ gbogbo ẹ̀. Nọ́nsẹ̀sì. Kí náà máa ṣègbéraga fọláyé yìí? Táwọn sọ táwọn rìnrìn táǹkù lórí ẹ̀. Gbogbo àwọn tí wọ́n tóbi nínú ayé àwọn láti bọ̀lẹ̀ yìí. Àwọn tí wọ́n jẹ́ èèyàn nínú ayé àwọn láti bọ̀lẹ̀ yìí. Ayé ọmọ àti borí ẹ̀dá rú. Òjò sọ́yìnkò wò ní rọ̀ mọ́ torí pé bí ọdún kú. Òòrùn sọ́yìnkò wò ní rọ̀ mọ́ torí pé bí ọdún kú. Kọ́dà àwọn anábì ọlọ́run. Anábì wa Dáúdù alayhi salatu wa salam. Àdìsẹ́ ọ̀kan yẹn náà ní ẹgbẹ́ ká. Wọ́n ní kálukú wa kájọ wá wò ó wípé ṣé bá ti máa lu ayé rédèrèdè yìí lẹ́nu. Ṣé bó ti yẹ kémi àti ẹ̀ka lu ayé? Ṣé bó ti yẹ kémi àti ẹ̀ka ṣayé? Ṣé bẹ́ẹ̀ náà ni? Wọ́n ní ìjọ tí ikú dé kò sí bó ti lè tóbi tó bí ikú bá dé yọ ká ẹ láyà pé ikú lélẹ̀. Gbogbo àwọn anábì ọlọ́run pátápátá kò séyìí tí kò kà láyà nínú wọn. Alayhi salam. Bí wọ́n ti dín nǹkan tí wọ́n fọkàn balẹ̀ sí lọ́dọ̀ ọlọ́run pé a ní ta fẹ́ lọ dé bá lọ́dọ̀ ọlọ́run. Sẹ́mi àti ẹ̀sán ní ta fẹ́ lọ dé bá báyìí. Ṣé wọn náà ní tọ́ fẹ́ lọ dé bá lọ́dọ̀ ọlọ́run? Wọ́n tẹ̀ ní ikú dé lẹ́sẹ̀kẹsẹ̀ ní sísọ ẹ̀mí ẹ̀ lè balẹ̀. Wípé bí ikú bá dé ọmọ mu wa lọ. Àwọn kan sì ń bẹ nínú ayé bẹ́ẹ̀ nínú àwọn ẹni ọlọ́run. Bí ikú bá dé àwọn gan ni wọ́n máa wẹ́n fún ọmọ òkú yẹn pé a ti ń retí rẹ̀ ayé ìranù tá a wà yìí náà ti sú wa tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ̀dá gbọ́dọ̀ lu ayé débi wípé ìjọ tí kú bá yọ sí báyìí kẹ́mi rẹ̀ balẹ̀ wípé mo ní tí mo fẹ́ lọ dé bá lọ́dọ̀ ọlọ́run. Ànábì wa Dáúdù. Alayhi salam. Ikú wọlé lọ bá Ànábì Dáúdù ẹjọ́ kan. Faqala man anta. Nígbà tí ikú yẹn dé báyìí, Ànábì Dáúdù àwọn sọ mi pé ìwọ ta lélẹ̀ yìí ìwọ ta ni wọ̀. Qala ana alladhi la ya'bul muluk. Ọ̀gá ìjọ tí ìfẹ́ tó kàn wọ́n bá náwó rẹ̀ bẹ́ẹ̀ ni màá sọ pé àwọn àwọn akọ́. Ana alladhi la ya'bul muluk. Ẹ wọ ikú wo ṣe fẹ́ ròyìn rẹ̀. Ikú sọ fún Dáúdà, ó ní wà Ànábì Dáúdà, ó ní mo ti já Ànábì Ọlọ́run tó. Sọ́dọ̀ ẹni tí mo dúró síwájú rẹ̀ yìí, èmi kì í bẹ̀rù ọba o. Ike ọba ni lágbájá gbọ́dọ̀ pa ó ní tèmi ikú kọ́. Láyà abúlé mo lóko. Olówó ni lágbájá tí gbọ́dọ̀ mú un lọ. Èmi tí mo dúró sọ̀rọ̀ rẹ̀ yìí ò bẹ̀rù olówó. Láyà abúlé mo lóko. Àwọn agbára ni yìí máa ń pa àwọn èèyàn ni ó ní kàtàkì kan lọ́wọ́ èmi kú mi ò bẹ̀rù ẹ̀. Wọ́n lọ tọ́múnà mi ní olùkùsù. Ó ní wọ́n Dáúdà sórí mo ti kúrò yìí. Èmi kì í bẹ̀rù wípé wọ́n wá kọ́ ilé, wọ́n fi security sí, wọ́n fi gate sí, wọ́n wá kọ́ àwọn ẹ̀kọ́lé, wọ́n kó wọn sẹ́nu ọ̀nà. Kò séyìí tó lè dá mi dúró kí n má wọlé ó tọ̀. Wọ́n lọ ayé kí balù rọ̀ṣà. Ó ní wà Ànábì Dáúdà sórí mi tí mo dúró yìí, èmi kì í gba owó àbẹ̀tẹ́lẹ̀ o. Ipe lágbájá òun la fẹ́ mú lọ. Ọ̀ọ́dọ́gba wa sọ pé mọ́tì mú lágbájá eléyìí ni kò lọ mú. Ó ní èmi tí mo dúró yìí ẹni àsìkò rẹ̀ bá ti tó èmi mú lọ gan ni. Faqala Dáúdù. Ànábì Dáúdà máa sọ fún ikú pé. Ìsànni àtà malakul maut. Ìsànni àtà malakul maut. Ó nínú tí ń ròyìn ara rẹ̀ yìí, ìròyìn tí wọ́n máa fi ròyìn ikú lélẹ́yìí. Ajásíkẹ́ bá jásí pé lóòótọ́ àwọn àròyìn tó fi ròyìn ara yìí. Ṣé wọ́n ní màláìka kú bó ti gbó yìí? Sọ. Àìní lámọ́sẹ̀ ìdùbàdà. Ẹ wọ gan o. Nígbà tó sọ bẹ́ẹ̀ mọ̀ pé ṣé wọ́n ní màláìka kú? Ní ikú bá sọ fún pé èmi ní màláìka kú lóòótọ́. Ànábì Dáúdà wá sọ fún pé àsìkò ọ̀pọ̀ wá dé yìí tí ì nípalẹ̀ mọ́ kankan. Ọ̀gbọ́n tóbi. Ànábì Dáúdà, ànábì Ọlọ́run ló. Ó ní èmi kankan tó orí iṣẹ́ ìpè Dáúdà yóò tí ì nípalẹ̀ mọ́ kankan. Ó ní ìwọ ikú padà lọ tó o bá lọ ọkọ wa padà wá. Faqala lahu ya Dáúdà iná fulanu jaruka. Ẹ wọ ànábì Ọlọ́run, ó sọ fún ikú pé mi ò tí ì palẹ̀ mọ́. Ó lásìkò òun ò tí ì tó. Ikú bá ń fún un lésì, màláìka kú bá ń fún un lésì pé ìwọ Dáúdà. Iná fulanu jaruka. Ó ní ìwọ Dáúdà mo fẹ́ bi ọ́ ní ìbéèrè kan. Ẹni tí ń gbélé rẹ lẹ́kẹ̀jì rẹ ilẹ̀ níbo ni wọ́n wà? Iná fulanu qaribuka. Ẹ̀yin
لكم àwọn tí wọ́n kọ́ mọ́sálásí tí ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ní Aji Oropo yìí níbo ni wọ́n wà. أين جارك àwọn bàbá ńlá àwọn tí wọ́n ní ilé kejì yìí níbo ni wọ́n wà. وأين جارك bàbá ńlá àwọn kan ló kọ́ ilé ìkàlẹ̀ níbo wọ́n wà. وأين جارك kọ́ ilé Ọlọ́run sí àwọn kan ni wọ́n ní ibẹ̀. àwọn kan ni wọ́n ní ilẹ̀ ẹ̀bẹ̀ níbo ni wọ́n wà. يا داود أين قريبك àwọn tí wọ́n ṣe àwọn aláàjì wa ayé ni rọ́ọ̀mà tí wọ́n ṣẹ̀ wọ́n kalẹ̀ níbo wọ́n wà. يا داود أين قريبك àwọn bàbá ńlá bàbá ńlá bàbá ńlá bàbá rẹ̀ níbo ni wọ́n wà. يا داود أين جارك أين قريبك wọ́n ní wà nábì Dáúdà gbogbo àwọn ọ̀rẹ́ rẹ̀ tẹ́ẹ̀jọ́ ń jẹun lánàá tẹ́ẹ̀jọ́ ń lọ pàtí lánàá tẹ́ẹ̀jọ́ ń wọṣọ lánàá tẹ́ẹ̀jọ́ ń ṣe gbogbo kan níbo ni wọ́n wà. قال مات Ànábì Dáúdà bá sọ wípé ó bá wọn bọ́ dápọ̀ ìgbogbo wọn ti bọ́ sọ́dọ̀ Ọlọ́run. قال أما كان لك في موت هؤلاء برهان تستعيد بها ibi tí pọ́ìntì wá wà náà ni ọ sọ màláìka fún yẹn wá sọ fún Ànábì Dáúdà yìí pé sílẹ̀ yóò wá tó fún ọ pé kó o ní làákàyè wípé at any time ní kúlẹ̀ dé lọ́ọ̀kì máa palẹ̀ mọ́ ike sẹ́kìnì yìí ó lè dé láàárọ̀ àbúkó dé lọ́sàn-án ẹni tí tí o bá dé bá láàárọ̀ yóò dé kọ́ máa retí ẹ lọ́sàn-án ẹni tí tí o bá dé bá lọ́sàn-án kọ́ máa retí ẹ ní ìyálẹ̀ ta ẹni tí o bá dé bá nírọ̀lẹ́ kọ́ máa retí ẹ lálẹ́ máa lo ayé gẹ́gẹ́ bí ẹni wípé bọ́ ọ bá sùn ò ní dọ̀là. ثم قبضه Alore TV Alore TV nílé nílé òkúri ẹ máa wò ó ètò tó kọ́ni lọ́gbọ́n ètò tó kọ́ni lóye ní gbogbo àgbáyé ẹ máa wò ó ẹ máa wò ó.